Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ máa igun ìgbéyàwó lè tó ẹ wà ní Prince 89.7 FM báyìí kí ni ẹ̀ ń là kọjá mà. Yes sà. Oyin kí ló Ẹ ṣẹlẹ̀ o? jọ̀ọ́ sà, ẹ má bínú sà. Mo pàdé ẹnìkan níbi tí mo ti ń ṣiṣẹ́. Ẹni ẹ wá ra ọjà ní ọ̀dọ̀ wa. So bí mo ṣe wá attend sí wọn dáadáa kọ́ èmi ti lọlé. Ọwọ́ mi dẹ̀ ní kí shop máa wà. So mo wá padà. Ọ̀dọ̀ ọ̀gá mi pé ní ẹ pé àwọn fẹ́ rajà. So mo ti torí wọn padà sí shop. So bí mo ṣàṣe attend sí wọn dáadáa wọ́n sọ pé ṣé ọkọ yín ṣé wọn ní ìbínú máa mú àgbà ọkọ kẹyìn ò tí màá yan wá nígbà àwọn dẹ̀ náà àbúrò tí àwọn lè fẹ́ mi pé mo lè pé kájọ wà. Wọ́n á sọ pé òkè wọ́n á sọ pé àwọn fẹ́ gba nọ́mbà mi tó wọ́n ṣàgbà nọ́mbà mi àwọn àti ẹni tí wọ́n jọ wá kì í ṣàbúrò wọn lẹni tó ń jọ wá o bí ọ̀rẹ́ ni àwọn àtẹni yẹn ṣe jẹ́ ọ̀rẹ́ wọn yẹn lọ́wọ́ wọ́n ṣàṣọ pé kó gba nọ́mbà mi pé torí kò sí nọ́mbà tèmi ní òyìn pé kò sí fóònù ní ọwọ́ àwọn. So wọ́n ṣàgbà nọ́mbà mi so ó wà dé alẹ́ ẹjọ́ yẹn wọ́n ṣà fún àbúrò wọn yẹn tó jọ́kùnrin yẹn wọ́n ṣà fún ní nọ́mbà tèmi so aṣáàjọ sọ̀rọ̀. So ìjọ last week Sunday wọ́n ṣà sọ pé kárí aṣọ aṣá meet ní mọ́ ọ̀kan so aṣáàjọ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ṣà sọ pé àwọn like mi èmi náà ṣà sọ pé èmi náà like wọn and all that but mistake tí mo ṣe ni pé mo wọ́n ti béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ní girlfriend tẹ́lẹ̀ torí ìjọ Monday mo wá pè wọ́n mú pé kí n tẹ̀ kí wọ́n pé wọ́n ṣe àná kọ̀ọ̀dọ̀ wọn fún mo ṣànígbé kí n tún ó bá di pé girlfriend wọn ló gbé kọ̀ ló bá sọ fún mi pé má ever pé boyfriend mi mọ́ òun ti notice kọ́ ẹ lórí fóònù boyfriend mi ṣáà má ever pè mọ́ and all that so àtìgbà yẹn báyìí tí wọ́n ti wá pé nọ́mbà yẹn báyìí user busy ni ẹ̀gbọ́n wọn náà mo ní pé kí n try nọ́mbà tí wọ́n náà mi ò rí reach so mo á ń gbé kẹgbà mí nímọ̀ràn cause ọmọ kékeré sì ni cause mi ìfẹ́ gbogbo orú wàhálà bẹ́ẹ̀ yẹn sà. Lọ́mọ tóbi o kí ni èjì yín? I'll be 22. Ṣé ẹ jáde secondary school ma? Bẹ́ẹ̀ni sà. Ọmọ ìlú wo ni yín mà? Ọ̀ṣun state ni sà. Dáàdi yín àti mọ́mí yín wà live? Mọ́mí mi ò wà live but dáàdi mi wà. Ṣẹ́yìn làkọ́bí mọ́mí yín? No sà second born ni sà. Iṣẹ́ wo lẹ́ ń kọ́? Mo ń báyọ̀ ṣe sales girl níbì kan. Ok ẹ kàn fẹ́ ṣe fúngbà díẹ̀ ṣe ṣì fẹ́ fọ́dà ni àbí kí lẹ fẹ́ ṣe? Bẹ́ẹ̀ni mo fẹ́ fi kọ́ṣẹ́ kí n fi owó kí n fi kọ́ṣẹ́ náà ni. Ẹ má bínú o níbo lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣọ́dọ̀ bàbá yín lẹ̀ ń gbé àbẹ́ gbalé? Bẹ́ẹ̀ni ọ̀dọ̀ dáàdì mi ni mò ń gbé sà. Dáàdì yín ò kí ń fún yín lówó oúnjẹ owó mọ́tò wọn kì í fún yín tẹ́ bá ń lọ síbi iṣẹ́? No tòsí níbi tí mo ti ń kọ́ṣẹ́ ni mo ti ń ṣiṣẹ́. Kò jìnnà sílé? Ṣé Bẹ́ẹ̀ni dáàdì yín fún yín ní jíjẹ àti mímu àbí wọ́n fìdí yín? Bẹ́ẹ̀ni wọ́n fún mi ní jíjẹ àti mímu ní sà. Wọ́n dẹ̀ ń raṣọ fún yín náà kankan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Bẹ́ẹ̀ni sà. Ta ló wá dífá yẹn fún yín tó sọ pé ọkọ lọ́kàn lọ́rọ̀ gbèsè ayé yín sìn ní 22 mà? Talent tó dífá yẹn fún yín tó jẹ́ pé ọkọ ló kàn báyìí ní 22 mà? Tẹ́ fi máa fúnra yín ní headache tí Ọlọ́run kọ mọ́ gbèsè ayé yín báyìí mà? Ṣé ọkọ ló kàn lọ́rọ̀ yín báyìí? Tẹ́ fi ń pè èèyàn báyìí sìn mà ẹ má bínú máa o. Tán fi ń hẹ́ndì kọ́ yín, tán fi ń pè yín, tán fi ń tírẹ́tì yín age 22. Kí ló kó yín sí gbogbo òrìn àjò yẹn báyìí mà torí Ọlọ́run? Ṣé tíyẹn bá ń rọ́ṣẹ́ lù yín sìn ẹ̀yin tẹ́ ẹ̀ níyà lẹ́yìn Ọlọ́run àti bàbá yín? Ṣé ẹ mọ̀ pé ẹ ti ń fatí lẹ́yìn ìyá ẹ̀ báyìí age 22 kí nìkan tó ń jó yín lọ́wọ́ mà tẹ́ fi ń jólẹ̀ mà torí Ọlọ́run? Tẹ́ ẹ̀ ṣàánú bàbá yín? Kí ló sún yín débẹ̀ báyìí torí Ọlọ́run? Ṣé ó ti pẹ́ jù ní báyìí àbó ti yá jù báyìí? Sà. Ó bẹ́tà kẹ́ lọ mójú tó ṣe yín o ẹ má bínú o ẹ lọ mójú tọrọ gbèsè ayé yín o tó ti yé yín o tèmi ó sọ fún yín nìyẹn o
nígbà tẹ́ lọ bá ní mọ́ọ̀lì ló fún yín, èlé lówó tó fún yín. Ó fún mi 10,000. Èló? 10,000. Ẹ dẹ̀ wọkọ̀ èló ń bẹ̀? That's over 2,000. Ẹ wọkọ̀ 2,000 naira. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ jẹun. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Ayé yín ò ní bàjẹ́, ẹ lọ mójútó ṣe yín, ṣe ti gbọ́ mà? Ṣe ti gbọ́? Àkọ́kọ́ ló kàn lọ́rọ̀ yín báyìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni distract yín, ẹ lọ mójútó ṣe yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Wọ́n lẹ́ni tí ò bá níyàwó kì í dégbò ẹ̀yìn, yóò jẹrà ní tó bá légbò ẹ̀yìn. Ọlọ́run ní fi yín lẹ̀ o. Àmín sà. Aago 11 kù ìṣẹ́jú kan níkànnì yìí Prince 89.7 FM. Orí ètò eégún ìgbéyàwó la wà. Babátúndé Balógun lórúkọ mi, ẹyinjú Elédùmarè. Èmi tí Ọlọ́run aṣẹ̀dá ò fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Kí lẹ̀ ń là kọjá. orúkọ rere tó sàn ju wúrà àti fàdákà lọ. oníléeṣẹ́ wa Prince Babátúndé Balógun Properties Nigeria Limited fi ń ṣe gbogbo nǹkan. gbogbo ẹni tó wúrogún sọ́wọ́ ẹ̀ tó fẹ́ ralẹ̀ talẹ̀ ralẹ̀ tàbí talẹ̀ ẹ fẹ́ kọ́